Ah, President Tinubu loves Nigerians despite economic hardship. First Lady Remi Tinubu. Ibo leti love wa mi ò like o. Tinubu loves Nigerians despite economic hardship. First Lady Remi Tinubu. Eba. Nigeria's First Lady Remi Tinubu has said that his husband, President Bola Ahmed Tinubu, has deep love for Nigerians despite the economic hardship the citizens are experiencing. Ẹ gbà mí o, ẹ bá wa pé náà panápaná, panápaná, irọ́ ńlá. President Bola Ahmed Tinubu love Nigeria and Nigerians. Irọ́ ńlá. Irọ́ ńlá. Àbí mo parọ́ ni? Irọ́ ńlá ni. What you are preaching is not what you are doing. Oh. So this government is about pay and packing. Shebi they say somebody carry $550 million do campaign. He don't collect appointments. All the people with the appointments, people that are not qualified. That is why when they get there, all they do is they go and loot public funds. You are surrounded by people who are thieves and rogues. But in the name of the party, all they do is to sell slots, do all sorts of things. Because they have come here to make money. Whether Nigeria kuku scatter, whether Nigeria kuku spoil, you know, concern them. Papa Jagaban, are you not ashamed that our people are still jackpying? People are still running away from their motherland because they cannot afford 3 square meal. Dollar and pounds, nothing, no hope for dollar and pounds. The medical system is crashing every day. A young child has just been killed. Yes. Broad daylight, you know, OU University, due to medical negligence. Our youths are intending to commit suicide every day. The ones who are into criminality are increasing their energy and their power. What do you have for them? Rather, you put people who have no pedigree, no integrity, no trust. You put them in meaningful positions in this country. So the people who went to school, our young graduates who are well read and educated, where is a place for them? The party will not allow them to have a place. That same party destroyed this company and set us back years. And now the same party, Asiwaju Bola Ahmed Tinubu, what you requested from God, and God gave you on the platter of gold to rebuild Nigeria, to refix Nigeria. This same you and your families in APC, your trusted allies that you built over the years, people are now in power, selling slots. If not, if I am wrong, bring out on what merit did Ali Macaulay become NISTF director, wherever you people put her there. People are not ashamed. Shabina, before I know the APC, when I the verse say I know the APC at the talk, I don't join them. So announcement, yo, our party APC. Hey, this is your country. Don't condemn it in sermons. Don't abuse the nation. Leadership are meant for changes. Yes, this leader is bad, fine. Wait until it's time to renew his mandate and say no. But don't condemn your country. Don't curse Nigeria. It's a beautiful land of prosperity. Ṣé ti wá rí báyìí bó ti dojúrú? Ó ti dojúrú bí ẹsẹ̀ télọ̀ o. Everybody ti wá síwín mọ́ yín lọ́wọ́ báyìí. Ẹgbẹ́ wá padà sọ́dọ̀ wọn. Wọ́n ní Mrs. Remi Tinubu ní President Tinubu loves Nigeria despite economic hardship. First Lady Remi Tinubu. Mami olóko TV la Ekpeles. Nigeria First Lady Remi Tinubu has said that his husband, President Bola Ahmed Tinubu, has deep love for Nigerians despite the economic hardship the citizens are experiencing. Oh, ara mi bù máa ṣọ́ ẹ̀rọ Ọlọ́run. Ìfẹ́ yìí gan, ìfẹ́ yìí ga o. Ìfẹ́ yìí ní agbára. Ẹ̀yin gangan nífẹ̀ẹ́. Ṣùgbọ́n níbi tá wá bàdé, tó bá jẹ́ wípé Mọ́mí Remi Tinubu àti bàbá Tinubu, ẹ̀yin Tinubu family, tó bá jẹ́ pé ọ̀nà tẹ́ fi ń show ìfẹ́ lélẹ̀, ẹ hate wa níbi tá bá dé. Torí love yìí kò sí nǹkan àbí ìwọ tó ń gbọ́ mi show enjoy love yìí. Ṣé kò wá better kan hate wa? Tó bá jẹ́ pé love wọn bó bá ṣe rí lélẹ̀, ẹ jẹ́ kí wọ́n hate wa ká lè rí ayé gbé.
mọ́mí Remi àwa náà wá fún yín lóhùn padà ṣe mọ̀ pé ẹ ti fohùn ránṣẹ́ sí wa àwa náà wá dá yín lóhùn wípé keep your love to yourself, keep your hun ẹ má love wa mọ́ ẹ fi wá lẹ̀. The First Lady made this known when she paid the Oba of Lagos, Oba Real One Akeolu, a courtesy visit. According to a statement on Tuesday by a media aide, Busola Kukoyi, Epele, Baba, Kábíyèsí, ó dàbí ni wípé ẹ̀yin nìkan lẹ́dẹ̀ wà relevant. Ẹ̀yin àti bàbá ọba Awùjalẹ̀ of Ìjẹ̀bú-Land, ẹ̀yin nìkan lọ́ba tó relevant ndí ó lọ fi ilẹ̀ Yorùbá báyìí. Àti ìgbà tí bàbá Tinubu ti gorí àpèrè Ọlọ́run wọn. Almighty Tinubu Epele. Àbírọ̀ mo pa ni ó ṣáà ti rí gbogbo ìgbà tán fi wálé wọn láwọn wálé sálà wọn wálé dísàn wálé dátì ọba Akiolu yìí bí bàbá Tinubu bá wá àárí wọn lọ́dọ̀ bàbá Akiolu ìyàwó wọn náà ọmọ Remi Tinubu tún dé ọ̀dọ̀ ọba Akiolu yìí náà ní àbí ọ̀dọ̀ ọba wọn yìí máa dọ́dọ̀ Àwùjalẹ̀ torí bàbá Tinubu tó bá ti dọ́dọ̀ ọba Akiolu the next place is Ìjẹ̀bú ọba Àwùjalẹ̀ lẹ́yìn àwọn méjèèjì kò sọ́ba mọ́ igbó ó lẹ́tìkẹ́. Eja continue. She assured ṣé yìí lẹ́yìn ẹ̀rí tí assure you kì í ṣọkọ yín. Okay. She assured that bẹ́ẹ̀ ṣe rí tẹ́tí kọ assured yẹn ó ti mean zero àti rí pé ẹ̀rí nǹkan kan ṣe torí 8 years ní Buhari ti dádì ọkọ yín tán láwọn máa continue ibi tán bá dé. Ẹ mọ̀ pé bàbá Buhari ní ìgbáyé wọ́n gbé wa sínú frampan wọ́n mú wa wọ́n yan wa bẹ́ẹ̀ ni yan popcorn. Wọ́n mú wa wọ́n roast wa báyìí wọ́n á tún change wa tí bí bá jiná dáadáa tán rí pó pọ́n dáadáa wá tún change carbon carrot you know. Ìgbà tí ẹ̀yin àtọkọ yín débẹ̀ ẹ kàn kó gbogbo wa kúrò lórí iná ni àfi wì nínú iná ẹ pẹ̀lẹ́. Ẹ má jẹ́ kí aṣọ kó jáde náà rọ̀ yín mọ́. She assured that President Tinubu would do well to address the challenges facing the country. Irọ́ lẹ pa. Bàbá Tinubu àti mọ́mí Remi Tinubu ẹ ti ń disgrace àwọn ọmọ Yorùbá ẹ ti dójú tì wá ẹ ti bójú wa jẹ́ ẹ ti disappoint wa láwa tán mọ̀ wá pé ọlọ́pọlọ pípé èèyàn àwa intelligent bàjẹ́ we sabi wella we too sabi over sabi sef the warriors kò ń ṣe ọpọlọ Yorùbá lẹ gbé lọ sí Aso Villa wọ́n ti yọ ọpọlọ lẹ lọ lò. Ẹ̀yin tèmi níbi comment section ẹ kàn ní idea irú ọpọlọ tí bàbá Tinubu tó fi operate Nigeria sí ṣọpọlọ Yorùbá ní àbọ̀pọlọ bo ṣé kò sórí ibẹ̀ lẹ́tẹ̀ lọ́mú no ẹ disgrace wa. Gbogbo ẹ̀yin kábíyèsí dádì ọ̀ní ẹ wà dádì arọ́mọlá kí lórúkọ Obat oil gbogbo yín pátápátá Olúwo every one of you dádì Awùjalẹ̀ everybody ṣe bẹ́ẹ̀ sọ fún wa ẹjọ́ gbogbo Afẹ́nifẹ́re ẹ̀yin Afẹ́nifẹ́re dádì Fáṣọ̀rántì àmọ́ parúkọ yín títí àmọ́ dárúkọ yín títí láéláé ẹbí gbogbo yín lẹ àṣọ wa wípé ọlọ́pọlọ pípé wọ́n lórí méjì wọ́n ní magic finger wọ́n dẹ̀ lọbẹ̀ wọ́n lọ change gbogbo everything ẹni ká máa wọ́rí pé tí Tinubu bá ti débẹ̀ gbogbo nǹkan tó ń jẹ wá níyàwó ọmọ Yorùbá àgàgà ló máa ṣe ṣùgbọ́n mo wà highly disappointed látọ̀dọ̀ ti tèmi nígbà tí bàbá Tinubu ní I am not a Yorùbá president yo I am Nigeria okay Nigeria sì wá fẹ́ bọ́ síta wọ́n fẹ́ protest against dádì wọn ìyẹn fádà àbọ̀wọ̀n mọ̀ pé àwọn ni fádà gbogbo wa ni ẹ̀yin Yorùbá ti wá bẹ̀rẹ̀ wèrè Yorùbá má protest against ìjọba Tinubu wọ́n fẹ́ gbé ìjọba ìwálẹ̀ ẹ kó ṣe orí burúkú wa bìgbà. Yorùbá torí Lagos State náà ṣe fẹ́ protest wọ́n fẹ́ bà Lagos State jẹ́ bí tá a bá dé ẹjọ́ ń ba anything jẹ́. Àníkẹ́bí má pa àwọn èèyàn ǹjẹ́ ẹ lè sọ iye owó trillions of naira tí bàbá Tinubu ti yá káàkiri àgbáyé àtọwọ́ inú Nàìjíríà bẹ́ẹ̀ ní just one year yẹn gbogbo owó tí wọ́n yá ẹ̀yin bọ́ síta ẹ̀ wá ń preach love ẹ̀yin yá owó ẹ̀ pẹ́ láàrin ara yín by the way mọ́mí Remi Tinubu ẹ̀ disappoint ara yín àwa kọ́ lẹ̀ disappoint ẹjọ́ ẹ̀yin ọmọ Edo Delta ẹ bá sísá yín sọ̀rọ̀ ẹ bá mọ́mí yín sọ̀rọ̀ ìgbà tẹ́tí máa ń wọ́ lọ́wọ́ bọ̀ ni mo ti mọ̀ pé kò sí ìkọrin kan tó lè tọ̀dọ̀ yín jáde ẹ̀yin tẹ́tí ẹ̀ ṣe senator for good 16 years táàrí nǹkan ààrẹ jà rómìnira everything kọ̀ tutù lọ bẹ̀rẹ̀bẹ̀ náà ni ẹ̀ ṣe kankan. Ẹ̀yin lè bọ́ síta tẹ wá preach love ṣẹ́yìn mọ̀ nǹkan tó ń pè love ẹ gbé love yín lọ sínú family yín kẹ́ lọ máa share láàrin ara yín jàre kó rádaràda lọ. ẹ jẹ́ rán yín létí ọ̀rọ̀ yín níjọ́ inauguration ìwọ tó o bá wo fídíò yẹn lọ́jọ́ yẹn ó ti gbàgbé mọ́mí Remi ṣé love lẹ promise wa lọ́jọ́ náà ẹ ti gbàgbé ṣé promise àwa ní love
kò ṣe pé ẹ sọ fún wa tẹ́ lẹ́nu kékeré pé àkùrọ̀ tí yín ti lómi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí òjò tó wá rọ̀ sí ẹni burúkú owó ẹlẹ́lówó bíi ti ìgbà ayé Abíọ́lá nígbà ayé wọn náà ní tí àgbàná bá wọnú owó wọn á jẹjẹjẹ á sanra kú á kẹ̀ síbẹ̀ wàláì kò sówó mọ́ ṣá ìyẹn kọ̀ tẹ̀tẹ́lẹ̀ ìyẹn kọ́ la wá òkú kọ́ padà bà wọ́n bẹ̀ ni. ẹ̀yin náà lọ́jọ́ inauguration mọ́mí Rẹ̀mí ẹnu yín lé múmú bẹ́ẹ̀ ni lẹ ní ẹ̀yin o burúkú owó ń bẹ lọ́wọ́ yín ṣọpọ̀nà owó ṣẹ̀kẹ̀rẹ̀ owó burúkú téèyàn kò ní rí owó wà lọ́wọ́ yín àsẹmọ́ owó tí ń dẹ́rù bóṣì ẹlẹ́yin ò wá ná owó Nigerians àbí nǹkan tẹ̀ wí kọ́ nìyẹn ẹ̀yin tí ẹ bá gbọ́ speech yẹn jẹ́ ká pàdé bí comment section tí mo bá parọ́ sọ fún mi pé dára irọ́ ló pa ẹni ṣẹ̀kẹ̀rẹ̀ owó ń bọ lọ́wọ́ yín ẹlẹ́ẹ̀ nídìí owó Nigerians ẹ kò fẹ́ wá help wa ṣùgbọ́n láti ìgbà tọ́kọ yín ti débẹ̀ ẹlẹ́ẹ̀ nídìí owó ńṣe lẹ́fẹ̀ níyàwó tẹ̀ fọ́lá yáwó nǹkan méjì la rí ẹ̀yin àti ọkọ yín tẹ̀ ṣe láti ìgbà tẹ̀ ti débẹ̀ till this very moment ìkíní ẹ̀ ń yáwó ẹ̀ pín láàrin ara yín ìkejì ẹ fúnra lára yín sọ alẹ́ fúnra lára yín sọ mọ́mí Rẹ̀mí appointment ìgbà tẹ́ bá ti kó gbogbo àwọn tó ti ṣiṣẹ́ fọ́kọ yín láti day one tán ló yà sí tẹ́ bá ti kó gbogbo wọn sínú ìjọba yín tẹ́ dẹ̀ fi gbogbo owó tó kù sílẹ̀ tẹ́ fi sọ sálárì wọn kò sí nǹkan tó kan aráàlú kí ló wá fa ìfẹ́ òfò tẹ́ preach àwọn èèyàn lébi ń pa wọ́n ẹ̀yin ní you love ọkọ yín love ṣé love yín ló máa fóúnjẹ sórí tébù wọn mo bí yín ni wọ́n pa wọ́n nínú oko wọn lè lọ sóko ẹlẹ́yin love ẹjọ́ ṣé love yín ló máa lọ kọ́ọ̀bù insecurity ẹ kó ṣí dànù. She assured that President Tinubu would do well to address the challenge. I assure Muso. Tá bá ti di I assure you ẹ ti mọ̀ pé empty vessel ni wọ́n. Tí ọ̀rọ̀ wọn bá ti mú assure you wá. Emptiness ló full ẹ kò sí nǹkan kan re tó máa jáde láti inú Nazareth yẹn nìyẹn. I assure you that President Bola Ahmed Tinubu will do well for this country. He loves Nigeria. He loves Nigeria as a country. Okay. Wọ́n máa love ẹ̀ ṣẹ̀bọ́n fi ń gbowó àwọn náà dẹ̀ wà lára àwọn tó bójú tó bá yé Nàìjíríà jẹ́ he loves Nigerians rárá ìyẹn ṣé kí ló dé tẹ̀kàn ń lo love ẹ wo he loves Nigerians and we do the best for them. Gani you Ige Adams Gani mo ń perí rẹ máma wọ̀n mí lépè Gani bá ní ìtọ́jẹ́ pé lọ́gẹ̀rẹ́ àwọn fún mi Gani Ààrẹ Ọ̀nà Kakanfò wá yá mi gbẹ̀tùgbẹ̀tù ọwọ́ ẹ̀ ó kàn ẹ̀ ọ̀rọ̀ kan baálé ẹ̀ ọ̀rọ̀ kan ẹ̀ Gani níbi tá a bá dé wá yá mi gbẹ̀tùgbẹ̀tù tó kọ́kọ́ gbé jáde lọ́jọ́ yẹn tó tóbi tó lóǹgì báyìí tẹ́ fi aṣọ pupa tẹ́ fi bo orí ẹ̀ mo rí fídíò yẹn wà dáadáa ẹ mọ̀ pé ìbọ̀bọ̀ yẹn tún wá mú abẹ́rẹ́ ó tún mú báyìí pé abẹ́rẹ́ rèé o ìyẹn gangan ni mo nídìí àsìkò tí tó gbogbo ọmọ Yorùbá tí orí ẹ pé tí ò ti ya wèrè mọ́ tilẹ̀ tí ó fẹ́ rí ayé ègbé tó fẹ́ kọ́mọ ẹ tó fẹ́ jèrè ọmọ tó fẹ́ kọ́mọ tó ń ṣe wàhálà lé lórí kóun náà jẹ́yàn kóun náà lè jẹun lọ́jọ́ alẹ́ ó yá lọ yá gbẹ̀tugbẹ̀tu ń sìn ẹni bo là ń kó lọ ta la fẹ́ ta láṣẹ mọ́mí Rẹ̀mí ní àti dádì Tinubu mọ́mí Rẹ̀mí Tinubu àti dádì Tinubu Ṣèyí Tinubu Fọláṣadé Tinubu ó yá ẹ ti ẹ̀ dúró ṣé ẹ̀ ju mẹ́rin yẹn náà lọ ni dádì Tinubu mọ́mí Rẹ̀mí Tinubu Fọláṣadé Tinubu àti ìyàwó àtọmọ mọ́mí Ṣadé Fọláṣadé Ṣèyí ẹjọ́ ṣé ẹ̀ ju mẹ́rin lọ ẹ ti ẹ̀ dúró gan fámìlì ilé ẹjọ́ ṣé àwọn dádì Tinubu ṣe bọ́ ní ibo lẹ ti wá yẹn gangan ní Ọ̀ṣun state náà ṣé wọn ò ní family house ni ṣé kò wá sí ẹlòmíì gan tó tiẹ̀ wá nú ẹbí wọn ta tún lè dárúkọ nínú ọ̀rọ̀ tó wà lẹ tó ṣe wá jẹ́ àwọn mẹ́rin náà ni àwọn anyway ibi tá fẹ́ lo gbẹ̀tugbẹ̀tu lọ nìyẹn ibi tá fẹ́ lò sí nìyẹn èpè ni ẹ̀yin lẹ lọ́ọ̀fù wa àbí ayé ni wá dẹ̀ dojúrú bí a ṣe rí pẹ̀lú lọ́ọ̀fù òfò tá ìpín kiri àwa fẹ́ fún yín ní hatred ẹ̀yin mọ̀ nǹkan tó ń pè ní lọ́ọ̀fù ni a máa fi gbé ooo mọ́mí Rẹ̀mí ó ṣe bíbẹ́ ní kí n rí yín ni o máa kọ́kọ́ gbé fún yín ní upper court ẹ̀ṣù dáadáa kí ló fẹ́ fa rubbish what can fa ẹ̀rọ pé protest nìkan ló fẹ́ ṣẹlẹ̀ ni tẹ́ ẹ bá jẹ́ kémi gan gbá yín mú bí tá a bá dé mọ́mí Rẹ̀mí ẹ sún sẹ́yìn ẹ jọ ẹ má mú mi o mi like ẹ o ẹ má sọ wípé kí take it easy no àwọn go take it easy pẹ̀lú wa
Daddy Tinubu yẹn náà bàbá yẹn kọ̀rọ̀ jọgbọ́n ni. Mọ́mí Remi obìnrin sóbìnrin, you know. Bàbá Gbàjà yìí máa gbà yín o, máa gbà yín, máa fún yín ní upper court, máa gbé sí yín ní esmel ẹ̀. Lọ́ọ̀fù kọ. Bàbá Gbàjà, ṣé mo ẹkú ti pé tí mo ti máa ń sọ kíní inú fídíò, information yẹn àwọn nu kọ́kọ́ sí wọn náà fún mi. Wọ́n ní Bàbá Gbàjà ṣe ni wọ́n sọ Aso Villa, wọ́n sọ di market ni. Wọ́n ta ni yàmútẹ̀rẹ̀ highest bidder ní tó bá ti lè san owó ẹ̀ dọ́là, pound gan wọn máa ń euro kó ṣàkólẹ̀ wọ́n á fún ẹ ní post. Bó bá sí post ńlẹ̀ tẹ́ post tán wọ́n á bá ẹ crate kan tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀. The same woman kan tí ó kó kíní palliative tó fi ṣe souvenir ó ní bàbá Tinubu tó wá gbé lọ sínú ìjọba níbi tí àwọn èèyàn tó lọ ṣalalu wà bẹ́ẹ̀. Ó lè níyín, ó lè ẹ̀yin wá pariwo. Ẹ bá mi kí gbé olè Remi Tinubu olè níyín àtọkọ yín, olè níyín, a máa bójú yín jẹ́, nice, níwà, dá, olè níyín. Gbogbo owó tẹ́ ti yá for 1 year, ààrẹ jẹ́ àrómìíra. Ó níye tán pín sínú ọ́fíìsì yín, ṣe sọ pé ẹ̀fẹ́. Ṣé ẹ gbà? Àwa wí tán ẹ gbowó tán, rí nǹkan kan ṣe inú kíní. Lẹ́yìn kan wá kí yín, kan wọ lọ kẹ́ tún ya picture, wá kí yín àwọn first lady, àwọn ex ladies, wọ́n wá kí yín kẹ́bi yẹn nìkan. Bẹ́ẹ̀ ti ń lọ kí Sàràkí ní Ìlọrin, lẹ́ ń kí eléèlẹ́ fẹsẹ̀ gbálẹ̀ kiri, rí nǹkan kan ṣe. Àwa wí tán ní ká máa ṣe kó tí villa, ẹ̀ ń gbin tòmátòsì, ṣé tòmátòsì tẹ́ gbé síbẹ̀ yẹn lẹ́yìn jẹ. Mo ń bi yín ní ṣé iye oko etílé ní ṣe yìí ń jẹ àti mọ́mí Fọláṣadé, ẹ ṣọ́ ara yín o. Mo mọ nǹkan tó yẹ ń wí ọmọ yìí mẹ́yẹ bọ̀ lápò dé o. Loves Nigeria call. On his part, Oba Akeolu urged Nigeria to be patient with Tinubu's administration. All that I am saying and appealing is that we should pray for Nigeria and the president. We should be patient. Everything good needs prayer, he said. Kábíyèsí Oba Akeolu, ẹjọ́ yín kọ́. Èmi kàn dẹ̀ ti mọ̀ pé láti ìgbà tó ti gbé ọ̀pá àṣẹ yín nígbà COVID palliative tó ti gbé original ọ̀pá àṣẹ tó fly lọ sí London yìí. Wọ́n ti auction ọ̀pá àṣẹ yín. Àwọn òyìnbó ò fojú rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn, wọ́n á gbowó lé owó burúkú. Ìgbà yẹn ni gbogbo ẹ ti dojúrú, original ọ̀pá àṣẹ ti lọ. Tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀, bàbá Ọba Akeolu, kábíyèsí o. Ìgbà tó jẹ́ pé ọ̀dọ̀ yín nìkan náà recognize, kí la expect. Ẹjọ́ kábíyèsí, àwọn tó wà ní hospital tí ẹ̀mí fẹ́ bọ́ lára wọn sì ẹ̀mọye tó ti àbádọ́n síbẹ̀ wọn ò rówó tó máa fi gba treatment, mélòó lẹ ti san? Ní Ìdúgàrà nísàlẹ̀ Èkó tẹ́ ń gbé nínú àdúgbò yín, wọ́n ròyìn yín pé ní burúkú ahun àbí kò ṣẹ̀yìn lẹ lọ kó palẹ̀. Ẹ máa wo kábíyèsí. Ọlọ́gọ̀ láyé tọ́rọ bá ti dùn ní jù téyàn bá fẹ́ rẹ́rìn àmúṣẹ́ kú kò tiẹ̀ yé mi. Bóyá kí n sunkún dàbí kí n rẹ́rìn kò tiẹ̀ wá gbogbo ẹ̀ ọjọ́ ẹ̀. Ọba Akeolu, abẹ́yìn kọ́ ẹ̀yin náà príṣì lọ́ọ̀fù ṣóyẹ ká ẹ̀dá sí màtà tó wà lẹ́yìn nǹkan ṣe protest ló lè solve problem iṣẹ́. I'm supporting my youth, ibi tẹ́ bá lọ lèmi lọ, kò ní dá fún ìyá anybody. Kábíyèsí Ọba Akeolu, ẹ̀yin náà sọ nípa lọ́ọ̀fù prayer àbí ìwọ lọ́wọ́ kí n dẹ̀ rí ọwọ́ látọ̀run wá ibi tí kábíyèsí ti sọ̀rọ̀ yẹn kókó gbá báyìí ni kókó gbá báyìí lẹ́yìn tá a mọ antecedent yìí ni ẹ̀rí lílẹ̀ lẹ́yìn rẹ̀ bàtà gbọ́ nípa Abíọ́lá ẹ̀wà lára wọn nípa ọ̀rọ̀ bàbá Abíọ́lá gbẹ̀tọ́ gbé owó ẹ̀mí Abíọ́lá gbọ́ sórí yìí ẹ̀dá ẹ̀jẹ̀gùn rẹ̀. Kábíyèsí Ọba Akeolu, ẹ̀yin náà dá sọ̀rọ̀ èyí ẹ̀ ń sọ̀rọ̀ nípa love. This is the kábíyèsí tó jẹ́ ká discover, tó jẹ́ káwọn youth discover palliative during the COVID tó fi táwọn ẹ̀ ti gbàgbé nẹ táwọn youth ya lọ sí palace ẹ̀ tó fi gbé ọ̀pá àṣẹ adẹ̀ rí ọ̀pá àṣẹ tó ń gbé lọ àwọn youth yẹn burú o. Ibẹ̀ náà ti kọ́kọ́ discover palliative tó pín kún fún kábíyèsí Ọba Akeolu. Bàbá Tinubu kò fún wọn bí bàbá ẹni ní Ìdúgàrà bíbolẹ́lẹ́ ń gbé nísàlẹ̀ Èkó. Bàbá ò rí ilé kan báyìí kó pè wọ́n pé ẹ wá gba Indomie. Bàbá lọ kó pamọ́, àwọn ìyàwó gan ò gbádùn bàbá kábíyèsí ẹ lọ kó Indomie pamọ́, ẹ̀yin wá bọ́ síta ẹ̀ ń preach love máa pa yín. Prayer òfòwò lẹ̀ ń gbà fún Nàìjíríà. Àwọn èèyàn ẹni kí masisi máa gbàdúrà, wọ́n ń gbàdúrà, ẹ̀yin lẹ̀ ń jèrè àdúrà. Kò dẹ̀ ní yẹ gbogbo yín tẹ̀ ń jèrè àdúrà Nàìjíríà. Ẹ má gbàdúrà fún Nàìjíríà mọ́, Nàìjíríà tẹ̀tán. Àwọn eléyìí náà enjoy ẹ̀. Bàbá ìgbà tó jẹ́ pé ẹjọ́ ń ṣèjọba ni
ẹnu ìgbéwọ́ yẹ tí Tinubu débẹ̀ sí ó níye tó tún máa wà àkáǹtì yín tẹ́lẹ̀ tó fi wá ń júbà tí ìyàwó ń júbà tọkọ ń júbà ní pálásì yín á níye tó máa wọlé every month ẹ̀yin wá preach love lẹ́yìn tọ́lẹ̀ láwọn kú ẹ dájú ọ̀dájú abiyamọ ni yín kábíyèsí ẹ practice ẹgbẹ́ ẹ má jẹ́ orí adé fi hàn kábíyèsí. This comes as Nigerians grapple with high headline and food inflation, which stood at 34.19% and 40.87% respectively. Consequently, the purchasing power of Nigerians has continued to wane as hunger bites harder. Daily Post reports that Nigeria have planned a nationwide protest starting from August 1st, 2024. Yes, ṣé nítorí protest yẹn òun lẹ ṣe wá sọ pé kinní kan. Ẹ ṣọ́ ara yín o. Ẹ ṣọ́ ara yín o, àwa wí tán ọkọ yín náà sọ wípé àwa o yo that we should not curse Nigeria. Ẹ jọ̀ọ́ ẹ ti curse ẹ ti bójú Nigeria jẹ́ ẹ sún báyìí. Ẹ̀yin tèmi ibi tá máa fàdágbé ètò irọ́ sí rèé o. Má gbàgbé ṣé o ti bá mi subscribe sórí YouTube channel. Tó bá jẹ́ pé irọ́ ni mo pa, tó bá dé jẹ́ pé Just Dayton náà ó parọ́, jẹ́ ká jọ pàdé níbi comment section. Ṣé bẹ́ẹ̀ ti rí gbogbo nǹkan tí Just Dayton sọ ńsìn? Kí ni nǹkan tèmi sọ tó ti tó nǹkan tí Just Dayton sọ? Ọkọ ẹ̀ APC ni kò dẹ̀ sí gbogbo biggest party tó wà ní Nàìjíríà kò síbi tí Dayton bá fẹ́ lọ ní Nàìjíríà yẹn ní the whole of Yorùbá land wọn bí ìyá èèyàn ó ń work freely ni mi ò tí ì sọ 20% nǹkan tí Just Dayton tó ń sọ fún bàbá Tinubu tẹ̀sí mú dára lọ́ta ó ti lè sọ̀rọ̀ jù kò sẹ́yìn tí ó lè sọ̀rọ̀ sí mi ì dẹ̀ sọ̀rọ̀ sí ẹ o àbó wà lára àwọn ìjọba àwọn tó ń bà Nàìjíríà jẹ́ ìbàjẹ́ àwọn gọ́fìmẹ̀ntì officials ni mò ń sọ o àwọn leaders àwọn bad leaders and bad elders àwọn lèmi gbógun tì níwọ̀n bá agbára mi o kí ló fi kàn ẹ́ ń bẹ́ẹ̀ the last time ẹ ṣe kí ló fi kàn ẹ́ ń bẹ́ẹ̀ torí àwọn tó ń ja fracasi tó ń gbé síkírìtì láìfù wọn tó wá tú àṣírí aláṣírí ẹ̀yin tẹ́ ẹ sọ wípé Dára ti sọ̀rọ̀ jù ẹ̀yin lẹ máa lọ encourage wọn ẹ máa béèrè account number wọn ẹ fún wọn lówó kò sí nǹkan tẹ́ ẹ ní ṣe fún wọn yìí sì béèrè owó lọ́wọ́ yín àwọn ọba àwọn tó ń ṣàánú fún mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run iná ò ní tán owó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ayé yín ò ní bàjẹ́ màá tún wá gbéṣẹ́ fún mi pé kí n polówó ẹ tún máa sọ wípé torí wọ́n gbé ìpolówó lọ fún àwọn tó ń ṣe Yorùbá nation ìwọ lọ́kùnrin lóbìnrin tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ń gbógun ti ṣe ọwọ́ mi ò ní jèrè láyé ọbọ yìí jèrè lẹ́yìn ọkọ̀ bó o ṣe ń gbógun ti ṣe ọwọ́ mi yẹn ní gbangba níkọ̀kọ̀ ọ̀run àtayé parapọ̀ wọ́n á gbógun ti ayé ẹ̀ kí ni mò ń sọ táwọn kò tí ì sọ jù bẹ́ẹ̀ lọ tó wà nínú Nàìjíríà tó ń ṣe falala tó dẹ̀ ń ṣe bísínẹ́sì lọ táwọn èèyàn dẹ̀ ń gbé bísínẹ́sì fún wọn lọ́bẹ̀ ẹ̀yẹn ní ẹgbẹ́ ẹni àdánù torí mo ti wà nínú Yorùbá nation mo ti ń campaign fún ìdádúró ìgbésí ayé ọ̀tun fún àwọn ọmọ Yorùbá mo ti ṣe nǹkan tí ò dáa bí ó ní mo fi dọ̀tá yín kò sí wàhálà ẹnu ẹni gbogbo wájọ wà ẹ̀yin olóríire tẹ́ ẹ mọ nǹkan tó ń lọ jàre tẹ́ ẹ mọ yìí iṣẹ́ ọwọ́ mi tẹ́ ẹ mọ ìwọ̀nba contribution mi tẹ́ ẹ appreciate I appreciate you so much mo dúpẹ́ lọ́wọ́ yín àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́ o bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ó máa gbàtúnṣe kìkìdá àwọn olórí burúkú leaders and elders ilẹ̀ amú wọn á sì fi ẹ̀jẹ̀ wọn wẹ̀ wọ́n á fi palẹ̀ Yorùbá mọ́ láìpẹ́ láì jìnnà ìran bàbá mi á gòkè àgbà great Yorùbá land great.